lẹ́yìn ìpàdé alágbára tí àwọn alátakò ẹ̀ tí wọ́n ń ṣe ní ọjọ́ ajé ìyẹn ọjọ́ Monday tí í ṣe ọjọ́ 13 oṣù karùn-ún tá a wà yìí, ààrẹ Bọ́lá Tinubu náà kò máa sùn náà máa ti gbé àwọn ìgbésẹ̀ lórí àwọn ìpàdé náà tó sì ti ń kàn sí àwọn olùbádámọ̀ràn rẹ̀ lórí ètò òṣèlú lórí bí àwọn náà ti gbọ́dọ̀ sún ṣòkòtò wọn dáadáa láti múra de nǹkan tó ń bọ̀ nínú ètò ìdìbò ọdún 2027. ẹ rántí pé lọ́jọ́ ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tí í ṣe ọjọ́ 13 oṣù karùn-ún tá a wà yìí, ó ní olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò ọdún tó kọjá ìyẹn ọ̀gbẹ́ni Peter Gregory Obi ló máa ṣàbẹ̀wò sí àwọn gbajúmọ̀ olóṣèlú alátakò nínú ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn Alhaji Atiku Abubakar tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún tó kọjá. Bẹ́ẹ̀ ló tún ṣàbẹ̀wò sí ààrẹ lẹ́gbìmọ̀ aṣòfin l'Àbújá tẹ́lẹ̀ sẹ́nitọ̀ Bukola Saraki, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Jigawa Alhaji Sule Lamido, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Sokoto Alhaji Attairu Bafarawa àti àwọn míì bẹ́ẹ̀ tó sì jẹ́ pé ìpàdé lórí bí wọn yóò ṣe gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 ni wọ́n máa sọ yìí nígbà tí ariwo wá ń sọ lórí ẹ̀rọ ayélujára tí àwọn tí ò gba ti Tinubu àti ìjọba ẹ̀ tí wọ́n ń sọ pé gbangba ti dẹkùn àti wípé ẹ̀rù tí ń ba Tinubu pé wọn yóò gbàjọba lọ́wọ́ ẹ̀ lọ́dún 2027. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ nínú àwọn tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ààrẹ tí wọ́n bá wa sọ̀rọ̀ tán ní ká má ṣe dárúkọ ara wa fún síta. Wọ́n jẹ́ kó di mọ̀ pé ẹrù òbodò wọn ló yẹ kán ti mọ̀ pé Tinubu ti wà nínú òṣèlú ti pẹ́, kì í ṣọ̀rọ̀ ogún ọdún. Wọ́n ní gbogbo orú ìpàdé tí àwọn Àtíkù, àwọn Peter Obi, àwọn Sàràkí ń ṣe kiri yìí, wọ́n ní kò bá lẹ́rù rárá. Wọ́n lóun fúnra ẹ̀ ti ṣerú àwọn ìpàdé bẹ́ẹ̀, ó sì mọ ọgbọ́n téèyàn fi ń gbógun tìrú ìpàdé bẹ́ẹ̀ tí ò fi ní sèso rere. Àní Tinubu náà, òun náà ti sọ fún àwọn olùbádámọ̀ràn rẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú ìpè ìyẹn ti di àtúngún, ọbẹ̀ ti di àtúnṣe. Kódà wọ́n jẹ́wọ́ ìpè Tinubu ó ti mọ̀ pé irú eléyìí yóò ṣẹlẹ̀. Ìpè ṣì bíbí APC náà ṣe déjọba lọ́dún 2015 nìyẹn. Wọ́n bá gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú kéékèèké wọn gbára wọn jọ sójú kan láti dojú ìjà kọ PDP. Wọ́n ní Tinubu náà mọ̀ pé ó ṣeé ṣe kírú ẹ̀ kó tún wáyé fóun náà lọ́dún 2027. ṣùgbọ́n tán ní ọgbọ́n ńlá kan ṣoṣo báyìí èyí táwọn ò ní fẹ́ kó tí ìlú síta ìní Tinubu yóò fi ṣẹ́gun wọn. Wọ́n ní kódà nígbà tí ó bá fi dọ̀dún 2027 ìrọ̀rùn ìní ètò ìdìbò náà yóò jẹ́ fún aṣíwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu.